Ifá ní ká dẹ̀ máa kánjú o. Kí Yorùbá ó má kánjú lórí ọ̀rọ̀ òmìnira. A máa gbà ìkánjú kò bá. Sùúrù Ojú gbà. òkọ́ mi èmi ò kánjú ẹni ojú bá kọ́ kó máa lọ. Adáfọ́ mi là bàbá lọ mú ìgbín ṣáyà ọlọ́kà àgírí ẹ̀bọ̀dì kó yà á mú ṣe òbàdúró kò mú ìgbín ṣáyà ìwé ẹ̀rọ pẹ̀sẹ̀ òbàdúró kò mú ìgbín ṣáyà ìwé ẹ̀rọ pẹ̀sẹ̀. Ẹ káàbọ̀ padà sí Oòduà TV Watch. Ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ o. Ifá ti sọ pé a máa gba Yorùbá nation. Ifá sọ àwọn kan tó pọ̀. Ó tó àwọn àṣírí kan tá a ti fi gba Oòduà Republic. Ifá yìí náà ló sọ gbogbo nǹkan tá a máa ṣe tí Yorùbá nation tá a fi wá. Ó tó àṣírí àwọn tó ń dalẹ̀ Yorùbá. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí n sọ. Ẹ jẹ́ ká tẹ́tí sí ká máa gbọ́ lọ. Kí ló fà ìbéèrè tó béèrè nìyẹn o tó jẹ́ wípé kí ìran Yorùbá tó bá di wípé a fẹ́ ṣe rere a fẹ́ gòkè àgbà àtakò máa ń wá látọwọ́ ìran Yorùbá mi kí ló fà á wípé kárúbọ àṣetì nílẹ̀ Yorùbá a máa ní ẹbọrán eku kan ọgbọ́n màrìwò ó ti ṣe Ifá àdáṣíà kárúbọ ká ṣètùtù ká bèṣù ká lọ bẹ lójú ọ̀nà ká là kọjá torí tá a bá ti fẹ́ má ṣàṣeyọrí ṣé ni èṣù máa ń tànà kó wa tá a ṣe ti máa ń bá kílẹ̀ Yorùbá rúbọ wípé látàlẹ́ ń bá báyé wa inú òkùnkùn láti wà àwọn tó kó wa tó dá Yorùbá wálẹ̀ òkùnkùn náà kó wa wọ̀ wọn ṣòótọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ní òkùnkùn onírọ́ ló pọ̀ jù nínú wọn ọ̀ká rúbọ kí mọ̀lẹ́ léde òní yẹn. ọlọ́wọ̀n máa tẹ́bọ̀ owó ṣùnákì tẹ́bọ̀ owó tí ìfẹ́ ní bá ṣe aláwẹ̀ ní láyìn awẹ́ ni a máa yin fá ọ̀nà tí ìfá gàkútẹ̀ ní máa jẹ́ bẹ̀rẹ̀ tùjàdùjà dánwìn adífáfọ̀sán ó máa já ìlọ́wọ́ òwú ẹbọ ní fáníkó wá ṣe tùjàdùjà dánwìn ọ̀sán máa ti já ìlọ́wọ́ òwú tùjàdùjà. ẹni ojú bá kọ́kọ́ bá tiẹ̀ lọ adáwẹ̀ pẹ̀sẹ̀ lọ́mú gbéṣáyà ó bá dúró kó mú gbéṣáyà ó lọ́wọ́ pẹ̀sẹ̀ kó mú gbéṣáyà ìwé ní pàtàkì ṣẹ́sì o. ibẹ̀ ni máa ti bẹ̀rẹ̀ ibi tó ń kí yẹn Ok bàbá. ó ní ṣe ni ká fi sùúrù gbogbo tá a fẹ́ ṣe ẹ̀rọ kò ní ká fi mú Ká má ṣe wìrìwìrì. ká bá ṣe wíri àdìgírí kankan mú níjó gbé ṣe ń gbọ́ mi lágbọ̀ yìí fàdí ṣe máa ní ká rúbọ gbégbọn àtayébáyé kó kúrò lórí ẹni Ifá ní àwọn tó bí wa tó ṣèdálẹ́ wa Ifá ní bẹ́ẹ̀ ni kó já òkùnkùn Àwọn àgbààgbà Yorùbá àtijọ́ ọjà òkùnkùn wọ́n fi ẹ̀tàn bọ ọ̀rọ̀ Yorùbá. o nígbà tí wọ́n máa pinnu tí wọ́n fẹ́ dá pé a fẹ́ gba òmìnira lẹ̀ o. Ìyẹn Nàìjíríà. Ta fẹ́ dá Nàìjíríà yìí lẹ̀. ẹ jẹ́ ká tẹ̀sí gbà náà. Ngbọ̀n fẹ́ gba Nàìjíríà. Kémi tá sì rí ọ̀nà lọ tèmi. Èké wà ń bẹ̀ èké àtọ̀dálẹ̀ wà nù ẹ̀. ní ìjọgbé. Ok. ṣé ń gbọ́ mi lágbọ̀ yìí èké àtọ̀dálẹ̀. tẹ́ ẹ bá rí bí wọ́n ṣe dá wa lẹ̀ tán wọ́n pín ní Western region. Bẹ́ẹ̀ni. mẹ́rin kọ́ni àmẹ́ta. Bẹ́ẹ̀ni Western region lọ́tọ̀ àwọn ti àwọn north lọ́tọ̀ àwọn south. ẹ rí i pé gbogbo èròjà wa àrùn fi kó jọ inú ẹ̀ la fi kó Cocoa House. Bẹ́ẹ̀ni. la fi dá NTA lẹ̀ kò rí bẹ́ẹ̀. Fásitì Ifẹ̀. Fásitì Ifẹ̀ ìgbà yẹn ló jẹ́ pé kò kù ẹ gbọ́ àwa fúnra náà láti fọwọ́ ara wa ṣera wa tí a la pèlè kù àwọn Haúsá àwọn Yíbò wa àwọn akó wa táwọn olóko tó gbé ilẹ̀ jẹ adáfọ́ mi là bàbá la ṣọbẹ̀ mọ́ tiẹ̀ tọ́lọ́run Ifá tí wàá ṣọbẹ̀ mọ́ tiẹ̀ tọ́lọ́run Ifá ní kí gbogbo wa ká wo jì wá nú ẹ̀ ṣe ń gbọ́ mi kó máa fẹ́ orí wa kó o fọ́nà wọn kọ́ ti ṣe tán àti yapa bí Yorùbá ti fẹ́ ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ náà ti fẹ́ ṣe tán àti yapa. ṣé ìṣá hip-hop nù. gbọmọ mọ n fa wí ni o dárúkọ hip-hop bí o. Ifá ò dárúkọ ìṣe ṣáà sọ pé àwọn kan fẹ́ yapa Ifá sọ. fọ́nà wọn náà gba ó dá bẹ́ẹ̀ ṣe fẹ́ jọyìn wa yìí o Ifá náà ti kẹ́ran mérò. Yorùbá ti kẹ́ran mérò. àwọn tá à ń pèlè èèyàn gidi àdàmọ̀dìyàn ni wọ́n dalẹ̀ ni wọ́n Ifá ní àwọn àgbààgbà wa ní kálọ̀ bẹ́ẹ̀ ìbá ti kú nù wọn bò lórí wọn. agbọ́n mi gbọ́bọ̀ lóyún ọlọ́wọ́ bàbá àdó gbogbo ẹni tí kò lánìí tí a tún gbogbo lọ báyìí àwa dáfá lórí ilẹ̀ Yorùbá kò sí lóko ẹrú abọ́lóko ẹrú agbòkè ègún burúkú kúrò lórí wa gbogbo àwọn Yorùbá tó ń takò Yorùbá ẹgbẹ́ wa ká ń takora wa ó kú òun ni wọn lè ṣe náà fá ọ̀nà wọn wá ó kéré tó bá yẹ kó wí tó bá níbi kó wí ká ṣẹbọ kéde kó jókòó kíbi kó fò lọ èyí ní bá ní gbélé ibi kì í bá ní gbélé bẹ́ẹ̀ bá jẹ́ yasẹ̀ bẹ́ẹ̀ bá sẹ̀rẹ̀ agbọ́nra gbọ́nra kú gbọ́nra àrùn gbọ́nra ẹjọ́ gbọ́nra òfò fẹ́ kú lọ fáwọn lọ ó dábàá pẹ̀rán sọdẹ́ ń rò
àrùn ọ̀sì ẹ̀wọ́ ọ̀rà ẹ̀tọ́ ògùdá ìjìrẹ́tẹ̀ ìkọ́ṣọ́ agbẹ́bọ Ifá náà tọ́ mi là ìyẹ̀rùsùn má kọ́ wọn wọ́ mi là ó ìtọ́lú ní kò so tọ́ mi là lé lórí ẹ̀jọ́ tu ẹ̀jọ́ sí Ifá náà rè aláwo ní kò ṣẹ́ ọkùnrin ní kò ṣẹ́ obìnrin ní kò ṣẹ́ takẹ́sẹ́ níṣẹ́ lóòjọ́ òwú àpapọ̀ odò ní ìdìbò gbóná kì bá ṣírò ojú àtayé àtọ́gìrì bá fọ́bọ̀ nínú ọlọ́run bà ilẹ̀ ẹ̀bá o lé lórí ìgbàrúmọlẹ̀ ẹ̀bá yín o lé lórí ilẹ̀ Yorùbá tó bá túṣẹ́ agbọ́dọ̀ dùgbé ó fọ́rí o ìgbò fọ́rí nìyẹn Ifá yẹn fọ́rí. Oya. A máa Ifá wọn torí ẹ̀ wá tó béèrè fún adáfá arọ́mọgbè lọ́wọ́ ọ̀tún adáfá arọ́mọgbè lọ́wọ́ òsì àpapọ̀ ó dìjọ gbé ẹni bá nírò ìdílé ẹ kó bọ́ Ifá náà ti fọ wọn gbárùmọ́ lẹ́wà tọ́rẹ́ Ifá náà ń bínú. pé àwọn òòṣà ilẹ̀ Yorùbá tí wọ́n ti gbé kúrò nílùú yìí. bẹ́ẹ̀ ni wọ́n bínú tọmọ mi ti ta. tó ti ta dànù ń bínú. wọ́n bínú. bẹ́ẹ̀ ni fanikala bẹ wọn bá ti rí jogbe fanika ṣe tutù ṣàǹbọ fanika bọ omi tó bá jọdọ wá ń bí ká bójú ogun. a jẹ́ pé ìlú kọ̀ọ̀kan láti ṣiṣẹ́ nìyẹn nílùú Ọ̀ṣun sìn wọ́n bọ. bẹ́ẹ̀ omi Ọ̀ṣun omi sọkúló gbọ́nà méjì ọ̀nà sọkúló gómi méjì àtomi àtọ̀nà wọ́n gẹ́ra wọn sí mẹ́rin mẹ́rin ajáfó yigiyigi ti ṣọ́ta ní omi òyigiyigi ọ̀tá omi. àwádò yigiyigi àwọn òkú ọ̀rọ̀ yigiyigi ọ̀tá Ifá ní kó gun máa ká máa dẹ nílẹ̀ ẹlẹ́kùnkùn máa dà wá fanikala gbòòdò tó bá jòdò ńláńlá mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá fani ìrádé ìlàbọ̀rú ìlàbọ̀yì ìlàbọ̀ṣiṣẹ́ nítorí pé a ṣe nǹkan gbọ́dọ̀ tẹnu wọn adẹ́sìmọ̀ pé olóòótọ́ ni wọn. ẹ wo gbogbo àwọn tó ń sọ̀rọ̀ sí Sunday Igboho ṣe bẹ́ẹ̀ rí ẹjọ́ jókòó ń gbẹ máa bẹ̀rẹ̀ kínní ni kí ló wá dé nísìnyí tẹ̀sẹ̀ wọn àtàṣírí ẹ̀gbọ́n lọ́wọ́ olóṣèlú wọn ni tó bá gbà èèyàn níṣẹ́ gbogbo dọ̀ panilébi tani máa wá fiṣẹ́ ẹ̀lẹ́ tó fọ̀nà ẹ̀lẹ́ tó níyàwó tó nọ́mọ tẹ́ wá sọ pé kó ẹnìkan má sponsor ẹ̀ owó kan náà ṣe máa fi ṣe àrẹ̀fẹ̀ jagun àìgbà ilẹ̀ Yorùbá yìí ẹ̀yìn rí àṣírí Kánú kó túrí náà. wọ́n bò láṣìírí wọn àti ẹ̀sọ́. àwọn ará ẹ̀ wọn ibi tí ń rówó tàbí ń ṣe ogun. every blessed Monday wọn ń patẹ́ ń bẹ̀ dọ́là Yorùbá ẹ mẹ́ egu tó ti pẹ́ egu sẹ́ńtírì bíi méjì ẹ jẹ́ kó kúrò lórí wa Oòduà àtàwọn onífẹ̀ẹ́ ẹ mọ lórí ẹ ṣẹ́ lórí ẹ bákan náà ṣàní wọ́n ní tọ́mọdé ò bàbá tán ọ̀rọ̀ bá bàbá tán ṣé bẹ́ẹ̀ náà ni kò ti sí ẹ̀wọ̀n tó fà yìí ìjọgbe pààrọ̀ fi tẹ́lẹ̀ Yorùbá dó òun náà ló ti wá bẹ̀rẹ̀ yìí. ìjọgbe ìwọ̀n ìtẹ́lẹ̀ Yorùbá. ó ní omi sọkúlú ogónà méjì. omi sọkúlú. ogónà méjì ọ̀nà sọkúlú ogómi méjì àtomi àtọ̀nà bí Genesis kìíní nínú Bible òun náà ní ìjọgbe Genesis kìíní o bá máa tẹ̀dó àdúrà. This is ODUA TV Watch. My name remains Oluwabunmi Festus, and don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.